Aláròyé máa wí o. Ọlọ́pàá mú Nurudeen níbi tó ti ń digunjalè l'Ákúrẹ́. Ọkùnrin ẹni ọdún márùndínlógójì kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nurudeen lọ́wọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ níbi tí òun àtàwọn ẹlẹgbẹ́ rẹ̀ ti ń digunjalè nílùú Àkúrẹ́. Afurasí adigunjalè ọ̀hún ni wọ́n mú lásìkò tí wọ́n ń ja àwọn èèyàn kan lólè lágbègbè Lọ́yọ̀wọ́ nílùú Àkúrẹ́ ní nǹkan bíi aago kan ààbọ̀ òru ọjọ́ Ẹtì Friday ọjọ́ 16 oṣù kínní ọdún 2026 yìí. Nínú àtẹ̀jáde tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jímọ̀ ṣe tó fi ránṣẹ́ sáwọn oníròyìn iná ló ti fìdí ìṣẹ̀lẹ̀ wọn múlẹ̀. Ó ní àwọn afurasí adigunjalè 4 nínú èyí tí Nurudeen jẹ́ ọ̀kan pàtàkì lára wọn ni wọ́n lọ ká àwọn èèyàn agbègbè náà mọ́lé lóru ọjọ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí pẹ̀lú nǹkan ìjà olóró láti digunjà wọ́n lólè. Àbáyọ̀mí ní méjì lára àwọn ará àdúgbò ọ̀hún ìyẹn Ọlámipọ̀sí Ọmọnìyí àti Daniel Ọmọnìyí ni wọ́n fara gbọ́ta tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ farapa púpọ̀ lásìkò táwọn afurasí adigunjalè náà yìnbọn kíkankíkan. Àwọn ọ̀daràn ọ̀hún ti fẹ́rẹ̀ pa ètò ọwọ́ wọn tán. Wọ́n tún gba ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry kan tí nọ́mbà rẹ̀ jẹ́ Lagos KRD 814HX lọ́wọ́ àwọn tí wọ́n lọ jà lólè káwọn agbófinró tó dé sí ojúkò ìṣẹ̀lẹ̀ náà. Àwọn ọlọ́pàá pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ọdẹ agbègbè Ẹlẹ́yọwó gbìyànjú láti lépa àwọn adigunjalè ọ̀hún tí akitiyan wọn sì so èso rere pẹ̀lú bí ọwọ́ ṣe tẹ Nurudeen tó jẹ́ ọ̀kan lára wọn tí wọ́n sì tún rí mọ́tò eléyìí tí wọ́n jí gbé náà gbà padà lọ́wọ́ rẹ̀. Àbáyọ̀mí ní àwọn ẹ̀ṣọ́ aláàbò ló gbé àwọn tí wọ́n ṣe léṣe lọ sílé ìwòsàn fún ìtọ́jú tí ara wọn sì ti ń yá. Ó ní Nurudeen ti jẹ́wọ́ pé lóòótọ́ lòun wà lára àwọn ikọ̀ adigunjalè náà lásìkò tí àwọn fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ó wá ní ìwádìí àwọn ọlọ́pàá ṣì ń tẹ̀síwájú báyìí fún akitiyan tí wọ́n ṣe lórí bọ́wọ́ yóò ṣe tẹ àwọn tí wọ́n sá lọ náà. Olúṣèyẹ Ìyíáde ló ń ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.